Àwọn òṣìṣẹ́ kóòtù fẹ̀hónú hàn lọ́sùn. Wọ́n ní dẹndẹ lawọn jẹ lábẹ́ idari Onidajọ Adẹpele Ojo. Àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ kóòtù nípìnlẹ̀ Ọ̀ṣun Judiciary Staff fọ́ síta lónìí ọjọ́ Monday ogúnjọ́ oṣù kọkànlá láti fi ẹ̀hónú wọn hàn lórí gbogbo nǹkan tí ojú wọn rí lábẹ́ ìṣàkóso adájọ́ àgbà nípìnlẹ̀ Ọ̀ṣun Onídàájọ́ Oyèbọ́lá Adépèlé Òjó. Àwọn òṣìṣẹ́ náà lábẹ́ alága wọn, Ọ̀gbẹ́ni Gbénga Elúdìrẹ, kò fààyè gba mọ́tò kankan láti kọjá sínú ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà ní Òkèfíà nílùú Òṣogbo. Bẹ́ẹ̀ ni wọ́n ti géètì rẹ̀ pa. Lára nǹkan tó bí àwọn òṣìṣẹ́ náà nínú, gẹ́gẹ́ bí Elúdìrẹ ṣe ṣàlàyé, ni ìwà fífi ọwọ́ ọlá gbáni lójú, fífi ẹ̀tọ́ òṣìṣẹ́ dùn wọ́n, àti dídá àwọn òṣìṣẹ́ dúró lọ́nà àìtọ́ eléyìí tí wọ́n ní Adépèlé ń hù sí àwọn. Elúdìrẹ fi kún ọ̀rọ̀ rẹ̀ pé adájọ́ àgbà náà kò fún àwọn òṣìṣẹ́ kóòtù láǹfààní láti lọ fún ìfimọ̀kúmọ̀, bẹ́ẹ̀ ni wọn kò fún wọn ní owó àjẹmọ́nú ìyẹn wardrobe allowance tó tọ́ sí wọn. Ó ní kò sí ètò ìgbáyé ìrọ̀rùn fún àwọn òṣìṣẹ́ kóòtù láti ìgbà tí Adépèlé Òjó ti di ipò adájọ́ àgbà, èyí sì ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn di aláìní àti onígbèsè. Elúdìrẹ fi kún ọ̀rọ̀ rẹ̀ pé onírúurú ọ̀nà làwọn ti gbà láti jẹ́ kí adájọ́ àgbà mọ̀ nípa ìnira tí àwọn ń là kọjá, ṣùgbọ́n ṣe ni obìnrin náà kọ etí ikún sí ọ̀rọ̀ àwọn. Ó ní fúnra Adépèlé ló máa ń dá àwọn òṣìṣẹ́ dúró láì jẹ́ kí wọ́n wí àwíjàre lórí ẹ̀sùn tó bá fi kàn wọ́n. Kódà àwọn kan ti kú lára àwọn tó dá dúró lọ́nà àìtọ́ yìí. Elúdìrẹ sọ síwájú pé gbígbé ìgbé ayé bíi ẹrú lábẹ́ ìṣàkóso Adépèlé Òjó ti sú àwọn. Ìdí sì nìyẹn táwọn fi ìpinnu wọn láti ké gbàjarè fún gbogbo ayé. Mariam Ọláníyì ló ń jábọ̀ ìròyìn fún Etí Ọba TV.